Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah na'amudu'u wa na'asta'inu'u wa na'astaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Ya ayyuhallazina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimin. Adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. A máa dúpẹ́ fún Ọlọ́run alhamdulillah rabbil alamin. Ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo, tí ó ṣe wá ní káfíìr, tí ó ṣe wá lẹ́ni ẹ̀kọ́, tó ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Òun náà lọ́ba tá a dúpẹ́ fún. Ọba tó jẹ́ ká rí ànábì ẹni rere tẹ̀lé. Òun náà ni òjíṣẹ́ ńlá wa ànábì Muhammad. A máa kú oríire. Ẹni tá tẹ̀lé, ẹni ìkẹ́, ẹni iyì, ẹni tọ́lọ́run bá gbé ọlá fún, òun náà ni òjíṣẹ́ ńlá wa ànábì Muhammad. Ọlọ́run, ìlànà ànábì tèmi àti yín tẹ̀lé, Ọlọ́run má jẹ́ ká ṣì í tẹ̀. Ìlànà ànábì súnà ànábì Muhammad tèmi àti yín ti wọ̀, Ọlọ́run má jẹ́ ká ṣì í gbà. A dúpẹ́ púpọ̀ fún Ọlọ́run mà ṣe o. Ọba tó ṣe mi àti yín di ọjọ́ èní, Ọlọ́run a dúpẹ́ fún Ọlọ́run. Tọ́pìkì wa lénìí, òun náà ni níbo ni àáfà alálùkùránì aládàlú sá lọ ní parọ́ tó pamọ́ mi. Ó rán olóńgbò kan síta sí mi lánàá. Mi ì ráyè wo kinní yẹn, mi ì ráyè. Olóńgbò tó rán síta wá bá mi. Ó dùn mí wípé ó ní ọmọ kéwú. Ìwọ àáfà alálùkùránì aládàlú, ìwọ náà mọ kéwú. Tó bá jẹ́ sí pé ọba jọmọ lẹ́yìn ànábì Muhammad ló ti tọ́ ni, ọba jáde sí mi padà. Eléyìí tó fi wá rán olóńgbò wá bá mi. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pè mí, mo tún sọ lẹ́ẹ̀kan sí i. Àáfà alálùkùránì aládàlú. Mo ti sọ pé kó má tọ́ mi, ó sì fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu. Mo dẹ̀ ṣàdúrà fún ẹni jẹ́ta pé ọba tó fi ìdáyà mọ̀ wá náà kọ́lọ́ kó fi mọ̀ ẹ́. Ọlọ́run kó fọ̀nà mẹ́kọ̀ọ́ kó nínú ṣíríkù. Mo sọ pé kọ́lọ́ kó fọ̀nà mọ̀ ẹ́. Àdúrà mo tún ṣe fún ẹ, mi ìlànà ẹ. A wá lọ sínú Suratu Imran. Suratu Imran là á lọ. Ibẹ̀ ni màá lọ létí mú ọ̀rọ̀ ànábì Muhammad jáde sallallahu alayhi wa sallam. Mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ní mọ́sálásí mi ń bí wípé àwọn tó bá ná lólógùn, àwọn àáfà tó bá ti ń jó nǹkan, àáfà tó bá ti mọ̀ tó ti ń jó nǹkan, àáfà tí ń wọ ọṣẹ tó ń fúnyàn lọ́ṣẹ àwúre, àáfà tó ń fúnyàn ní ọṣẹ àṣejẹ owó, àṣejẹ gbogbo tó bá jẹ́ sì jẹ́. Mo máa ń sọ yẹn pé ẹbọ ni. Ànábì Muhammad la tẹ̀lé. Ọlọ́run bá fi ń yé wa nínú Al-Qur'an wípé kúlì, ìwà náà máa sọ fún wọn. Ikun tutu ìbúnà ńlá, tí wọ́n bá nífẹ̀ẹ́ òun Ọlọ́run, ipe tá a bá nífẹ̀ẹ́ òun Ọlọ́run, fatabi'uni, ànábì ni ẹ tẹ̀lé mi tá a bá nífẹ̀ẹ́ Ọlọ́run lóòótọ́. Ẹ gbọ́, ànábì tẹ́ bá nífẹ̀ẹ́ Ọlọ́run, òun ni ẹ tẹ̀lé. Ànábì ni ẹ tẹ̀lé mi. Naam. Yuhibbukumullah, tẹ́ bá ti tẹ̀lé mi ànábì Muhammad, Ọlọ́run subhanahu wa ta'ala yóò nífẹ̀ẹ́ yín. Bákan náà, wa yaghfir lakum zunubikum, tá a bá tẹ̀lé Ọlọ́run, tá a tẹ̀lé ànábì, àforíjì Ọlọ́run subhanahu wa ta'ala yóò lé wa bá. Ẹ wá gbọ́ ìgbẹ̀yìn àwọn ọlọ́kẹ́ wallahu gafurur rahim. Ọlọ́run ọba láforíjì. Mo wá fi ń yé ọ níjọ́ òní wípé ṣé ìwọ jọmọ ẹlẹ́yìn ànábì bí? Ṣọmọ ẹlẹ́yìn ànábì ni wọ alálùkùránì aládàlú? Tẹ́ ẹ wá ń polówó oògùn fáwọn èèyàn. Ìkan tó ń bí mi nínú yẹn o. Ìmọ̀ polówó oògùn fáwọn àwa tajọ́mọ ẹlẹ́yìn Muhammad, Ọlọ́run subhanahu wa ta'ala kò fara mọ́. Ẹ má jẹ́ ká máa ṣe àwọn èèyàn lọ́nà
tó jẹ́ sí pé ó jẹ́ mi lẹ́mọ̀ alájì kan wá bá mi jò ní ó ní òun lọ lè bá àfáà kan wípé òun ní problem mo ti rántí ó lóun ní problem òun wá rò bóyá àdúrà làfọ́ ṣe fóun àfáà wa ní pé kóun lọ lè mú 20,000 naira wá ìgbà tó wọ́n mówó yẹn dọ́dọ̀ àfáà wa sọ wípé kóun padà tó bá di ní ọ̀túnla ìgbà tó bàbá yẹn ìgbà táwọn padà lọ ní ọ̀túnla yẹn ìyẹn alájì yẹn wọ́n wá ní àfáà gbé ọṣẹ láwọn lọ́wọ́ ọṣẹ tí àfáà gbé wọn lé wọn lọ́wọ́ mo ní bàbá àwọn tẹ́lẹ̀ lé báyìí àwọn aṣinilọ́nà ni wọ́n ń ṣọmọlẹ́ àná Muhammad dáadáa mo wá ń sọ fún àwọn yẹn pé ọṣẹ tó gbé fún ọ ṣé wọn tí ì lò ó wọn làwọn ò tí ì lò ó ẹ lọ lé dànù kẹwàá bọ́lá wọn bá sọ̀rọ̀ Allahu Akbar Islam dùn o gbogbo ẹ̀yin àfáà dáadáa tẹ kún Nàìjíríà mò ń bá pátápátá from A to Z mo sọ fún ẹ sọ̀rí jálàbí ṣíṣe ó ní level ká máa sòògùn ó ní level ọ̀tọ̀ ní kéèyàn tún kéwú ọ̀tọ̀ ní kéèyàn tún wá mọ jálàbí mọ́ kó lè bá yẹ kó rí ẹ̀ bá lè pé ìwọ wa lọ́lẹ́ gbé olóńgbò jáde tì mí mo ní pé kọ́ lọ́lẹ́ bá mi wẹ́ ẹni tó sọ pé èmi àtòúnjọ ṣe bíríkìlà tó lè mi kọ́ bíríkìlà yìí kémi po yẹ̀pẹ̀ pé kọ́ bá mi wọ jáde kó wá búra ó tọ̀ sí pé onírọ́ burúkú ni ẹ ìwọ aládàlú onírọ́ ni ẹ o ìwọ afáàlùkùmọ̀ aládàlú onírọ́ ni ẹ wọ́n ìtọ́ parọ́mọ́ mi tó lè jáde pẹ̀lú evidence ọ parọ́mọ́ mi ọwọ́ lọ́lẹ́ mímọ́ ti pè yorùbá yẹn ọlọ́lẹ́ gbìmọ̀ tẹ̀ pẹ̀lú alábòsí ẹgbẹ́ ara yín pè mí ṣe bíríkìlà àlùkùránì ni mo kà ọ́ mi ì kọ́ṣẹ́ gbọ́kọ̀ mọ́ tí n bá ṣe kọ́ mi mọ́ lọ́la ló kù mo tètè ń kọ báyìí tí ò bá yí ọ àwọn mi ní tìjọ sí nísìn mo ní pé ká pàṣẹ jálàbí tì ká dúró sí ojú ọ̀nà Muhammad Umar tó jẹ́ khalifa anabi Muhammad Usman Ali gbogbo àwọn tá à ń kà yìí tí wọ́n jẹ́ wọn sábẹ́ Ọlọ́run yìí má jẹ́ kí èwo nínú wọn ni àwọn àlùmọ̀ wọn ni wọ́n ní problem ni wọ́n gbọ́ṣẹ́ fún mo ní ká má polówó oògùn mọ́ fáwọn èèyàn ẹ jẹ́ ká stop ẹ̀ táwa àfọ́ ò bá níṣẹ́ ẹ jẹ́ ká lọ lè wáṣẹ́ ṣe àṣírí àwọn afọ́ mo fẹ́ túrọ̀ lẹ́yìn tí ò bá yọ àṣírí wa tó kù ni mo fẹ́ túrọ̀ lẹ́yìn màá dẹ̀ fẹ́ kọ́ fìlà káyẹ kó bá mi lọ wọ́n ní pé ká ìsáwákà ànábì Muhammad sàṣàlá ànábì tá a bá ń ka ìsáwákà lálẹ́ ànábì ní àṣírí tó wọn ò ní tú eyín ò lè bá fáwọn èèyàn ànábì tá a bá ń ka ìsáwákà tá a bá ń kà lálẹ́ àṣírí ẹni tó bá ti ń kà kó tó sùn lálẹ́ ànábì ní àṣírí tó wọn máa bò sallallahu alayhi wa sallam èyí ń wá lóore ju pé ká gbé ọṣẹ fáwọn èèyàn ọṣẹ tá à ń gbé fún yàn yẹn gẹ́gẹ́ ní Islam takò òun lèmi ń wí o mi sàfà tí ń búyàn láàdúrà o mi sàfà tó gbọ́tò lọ́lẹ̀ ṣàdúrà bábábábá yóò tí ò bá ti tọ́mọ́ àdúrà àlìjọ̀nú nínú tí ò tako ṣẹ̀ríà Islam tí ò tako súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ́mi àtẹ́jọ́ tẹ̀lé tí àtàdúrà ìwà ti tako súnà oríire ni kéèyàn máa ṣe wọ́n fi hàn pé níbo ni àná Muhammad sẹ́ ìwà àfọ́ alálùkọ́dà aládàlú wá mọ́ yà jáde fún mi o ọ̀tọ̀pọ̀ kéwà bí yes wọ́n mú àdìsí jáde fún mi o ọlọ́ọ̀kẹ́ ọ ní yes níbo ni ànábì ti ṣàṣejẹ àwúre fún yàn torí ẹ bá pé ló bá mi wọ jáde wọn ọtí ẹ lérí kò sẹ́fídẹ́sì fún ẹ àyàfi tó bá mú kìtàbù rásù wá lókù tíra orí tó bá wọn lókù níbo ni ànábì ti ṣe ọṣẹ àwúre fún yàn mú jáde ó jẹ́ méjì níbo ni ànábì ti wo tẹ̀sùbá fún yàn rí nígbà tí kan dàrú mọ́ ọ lọ́wọ́ ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́ta níbo ni ànábì ti wo yẹ̀pẹ̀ fún yàn mo fẹ́ kọ́ kó jáde fún kí gbogbo ayé rí ànábì rẹ ó wo yẹ̀pẹ̀ fáwọn èèyàn fáwọn àlìwúmọ̀ rẹ̀ tó bá jẹ́ pé onímọ̀ kéwù ni ẹ́ mẹ́ni bàjẹ́ kìtẹ̀ ọ̀ ní ìkẹ̀kẹ́ nímà question mẹ́ta yẹn mo jù ṣe nígbà yà tó bá rí mú jáde èmi fúnra tèmi màá fún ẹ ní 100,000 inshallah mo wọ́ tiẹ̀ lẹ́nu yìí máa fún afárálùkọ́ máa fún ní 100,000 lẹ́nu yìí tó bá mú àwọn evidence mẹ́rin yìí níbo ni ànábì ti sọ ló ti fẹ́ lọ ṣàwúre nígbà tó rẹ̀ dàrú mú jáde táwọn afáta ń kú fáwọn èèyàn nísìn níbo ni ànábì ti wo yẹ̀pẹ̀ fáwọn àlùmọ́ nígbà tí kan dàrú mọ́ ọ lọ́wọ́
níbo ni ànábì ti wo tẹ̀sùbá nígbà tí kẹ́dà rúgbọ́n ọlọ́wọ́ mo fẹ́ kọ́ mú jáde wá bá mi tọ́ ọba ilẹ̀ rẹ́fídẹ́sì mú jáde wá bá mi màá fún ní 100,000 bẹ́ẹ̀ ni inshallah mo tuntun wí pé inshallah ẹ má yẹ ká ṣe àwọn èèyàn lọ́nà ìṣe àwọn èèyàn lọ́nà ni pé kéèyàn ní problem ẹlòmíràn pè yín lábúrọ̀dù ẹ wà ní ok níbo lẹwà ìlú lẹwà Amẹ́ríkà ni Malaysia ni send owó sí wa àwọn ẹ̀yin tó bá ti ń pè bẹ́ẹ̀ wọ́n ń gbà yín ni èmi ti ṣe rí ọlọ́kùn foríjì wa mo ní wọ́n ń gbà yín ni jẹ́ ká jára wa Islam kìí ṣèṣì tó bò adé Muhammad sasara gbogbo tẹ́ ma fi yí ṣẹ́rí tí wọ́n bá ń sàsí ọ àbí wọ́n fẹ́ sàsí ẹ tó fẹ́ kí àsàsí dẹ́ kó dáhùn lára rẹ gbólóhùn ìtọ́ bá ń ṣe kọ́ tó sùn àsàsí kò ní kàn ẹ́ wọ́n kò máa sàsí kò ní mú ẹ adé Muhammad ló sọ sàràsàrà anábì ní tọ́ fẹ́ sùn lálẹ́ eléyìí tọ́lọ̀ lè fi mú àwọn kinní jákèjàkè máa ń gbé ẹyẹ tọ́lá tẹ bá ti fẹ́ lálẹ́ o ẹ pọ̀ fún síbà yìí o àbẹ́kẹ́ kí fatia sí àbẹ́kẹ́ kinní kan sí irọ́ ni wọ́n ń gbé fún yín o wàláhì irọ́ ni wọ́n ń gbé fún yín o eléyìí tọ́lá ní pé tẹ bá fẹ́ sùn lálẹ́ o ẹ lọ lè wá kinní kan kẹgbé sí tòrí kẹ mú òkúta akọ kẹ mú sí gbèrí yín ọgbọ́n báyìí náà wà ó wà dáadáa ànábì ní tí mùsíbà bá wa ìkẹta níbi bá júwe fún ọ ní kẹjá kẹjú fáwọn èèyàn mo ti fún ní mẹ́sẹ̀jì kẹlẹ̀ kan yẹn o kọlọ̀lẹ́ wá fún mi o àmọ́ ọ̀ lè rí àtàyàmọ̀lẹ̀ kìyàmọ̀tì ọ̀ tí ẹ lè rí àpèjúwe yìí ànábì ní tí wọ́n fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ ká ké súrátù ìkìláàsì kúlù Allahu ànábì ní ẹ ké mẹ́ta sallallahu alaihi wasallam tẹ bá ké mẹ́ta báyìí kọfìkàwé kọfìrárì rẹ báyìí kọfìkàwé rẹ báyìí títí dé ẹsẹ̀ rẹ sallallahu alaihi wasallam ìjúwà ìtọ́ka ní mo sọ yìí o tó sì lé ẹ̀rí tó wà sọ yìí ẹ̀rí tó lálàáfíà anábìwá ní tẹ́bá wá kéèyàn tán sọ́ọ̀tù falak anábì ní kákí mẹ́ta báyìí tọ́ba ti ké tán tọ́ba kí mẹ́ta yẹn kọ́ wá tó fi parí ẹ̀ báyìí sallallahu alaihi wasallam ẹ̀ báyìí ọ̀sìdì gbọ́ ara rẹ̀ báyìí kò fi wá sálẹ̀ àwọn ìṣọ́ àni mò ń sọ nírọ̀lẹ́ yìí tó ju oògùn tẹ́ ń gbé fáwọn èèyàn lọ anábì ní tọ́ba wá kéèyàn tán wá ké sọ́ọ̀tù nas kò ké mẹ́ta báyìí tó bá ti ké mẹ́ta tán kọ́ báyìí ṣe ni mo ṣe àkójọ náà mo ní ayé mi ká fi wọlé báyìí tó bá ti wá ṣe báyìí kọ́ wá bọ́ sórí ibùsùn rẹ aburú kò ní ṣe é sọ́ọ́rí kò sí oògùn tẹ̀lé sàlùmí tó lè ràn mí mọ́ o èmi ti mórí bọ́ o ìwọ ni kọ́ lọ lè mórí bọ́ aya tí mo wọlé kan ní Suratu Imran pé anabi Muhammad anabi ní ọlọ́run ní ìwọ Muhammad sọ fún kúlẹ̀ ikututu ibunallah tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ òun ọlọ́run fatabi'u òun ẹ tẹ̀lé òun ní Muhammad àyìtẹ̀lé ẹni bá nífẹ̀ẹ́ anabi kò ní máa jó oògùn ẹni bá nífẹ̀ẹ́ ní Muhammad kò ní máa ṣàwúrẹ̀ tẹ̀lé fáwọn èèyàn ẹ má ẹ̀ka kúrọ́ mọ́ ẹ kúrọ́ fáwọn ọ̀nàrẹ́bù ẹ kúrò fáwọn ṣíàmà ẹ kúrò fáwọn sẹ́nitọ̀ ipe kí wọ́n lọ lè mú màálù wá ipe fẹ́ sa Quran ṣé Quran jẹ́ òṣà tó mú jẹ ni èyí lèmi sọ tẹ bá fẹ́ gbowó lọ́wọ́ èèyàn ẹ gbà pẹ̀tọ̀ ẹ̀ẹ́dẹ́kun ẹ̀bùn náà sírí àṣìlù fẹ́ tú wọ́n fún ọ lọ́wọ́ ọwọ́ lọ lè rán olóògbò wá síta fẹ́mi ṣé olóògbò ní mo fẹ́ bá sọ̀rọ̀ àbí wọ ọwọ́ ní kíyẹn náà bú ẹ lórí program èmi ò ráyè wò ó wọ́n ní kó búra ó lọ ń búra dìdìrìn ṣé ìyẹn là ń sọ ni ṣó mọ̀ mí rí mo fẹ́ mọ̀ ṣó mọ̀ mí dájúdájú onírọ́ ni wọ àfa alálùdẹ alálùkùrán àfa alálùdẹ alálùkùrán onírọ́ ni ẹ gbogbo ayé ti mọ̀ báyìí pé onírọ́ ni ẹ ọdẹ mú irọ́ ọpamọ́ mi la'anatullahi ala al-kasibun ọgbàtà náà sọ anábì ní ìbínú ọlọ́run kó máa bó nírọ́ ṣé wọ́n tọrọ ìbínú ọlọ́run ọtọrọ rẹ̀ mùsùlùmí ni ẹ kò jẹ́ tó bá ti fẹ́ kúrò máwọn èèyàn kò jẹ́ kó máa jẹ́ ìsìlámù bí ẹgbẹ́ ara wa láwọn máa kúrò mọ́ ẹ jẹ́ ká yẹn nùnà ìsìlámù fáwọn èèyàn la ilaha illallah tá máa ń sọ yẹn kò sẹ́ni kẹta yẹn fi jọ́sìn fún àyàfi ọlọ́run ọmọ pé ẹni tó bá ti lọ lé mọ́ ṣàwúre ó ti ń fi jọ́sìn fún kan mí nìyẹn ẹni tó fún ẹ̀ ní kan àtajà ó ti fi jọ́sìn fún kan mí nìyẹn ẹni tó ń ṣe oògùn má dárí kan mi ń ṣàdúrà má dárí kan oògùn má dárí kan èyí tí mi ń sọ lẹ́ẹ̀kan àdúrà má dárí kan nù tánàbí ni ká ṣe gẹ́gẹ́ bí àgbọ́yàwó Yorùbá ni mo fi lọ mú ní má dárí kan àgbọ́yé wa kó lè bá àyè wa dáadáa kó lè clear àdúrà ní pẹ̀tọ̀ káburú má kàn ẹ́ kí mo sì máa kàn ẹ́ lójú oorun kí ọwọ́ àwọn tá máa báyàn àdúrà tó máa ṣe nù. Ànábì tó bá dí ní àṣùbà
kò sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Ànábì ní tó bá sọ 100 láàárọ̀ ọ̀gbóni tó wà ń bẹ̀ ni Ànábì ní Ọlọ́run máa ń káwọn màláíkà kí wọ́n kọ ládá 100 lẹ̀ fún yàn lórí gbólóhùn yẹn, kí wọ́n wá pàṣẹ 100 kúrò nínú ẹ̀ṣẹ̀ èèyàn kí wọ́n parẹ́ àwọn ètò tó fúyẹ́ sallallahu alaihi wasallam. ọmọ wa kọ ládá rẹ̀ pé ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó bókun ẹrú kúrò lọ́rùn ẹrú 10. àdìs tó wá sọ yìí ni tó lálàáfíà, oríire wà nínú gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. tó bá wí gbólóhùn yìí kò sábúrú kẹtẹ́ dákẹ́lẹ́ ṣe fún ọ, àjẹ́ ló jẹ́ ni, èmèrè ni, oṣó ni, àfa babaláwo ni, àfa lè kulẹ̀já ni, bó bá ṣàṣẹ kò nínú ẹ̀ òun lèmi ṣe. mo ní mo sùn níjó ní máa tẹ̀ gbé fọ́tò yẹn wá ọlákémi tí mo wọ́ kí n dáadáa ni nígbà tí mo ń ṣe program lórí Facebook tèmi, mo ń ṣe program bẹ́ẹ̀, mo fi Ọlọ́run ọba tó dá gbogbo ayé yìí mo fi ṣẹlẹ́rìí. ọ̀rọ̀ tí mo bá sọ tó bá pẹ́ rọ́ ni kọ́lọ̀ kó láàánà mi. mo sùn nínú yàrá tó tí wò mí náà ni ejò wọnú yàrá wa bá mi wallahi tallahi, ejò snake nínú yàrá mi. àwọn ará àdúgbò àti pé àfọ ẹ ṣọ́ra yín o, ẹ máa ṣọ́ra yín o, kí lè jó wọ́n ṣe ládùúgbò yìí mi ì máa gbénu gbò ejò nínú yàrá mi. mo ní nígbàgbọ́ Islam yìí nígbàgbọ́ pé bóyá wọ́n ràn kàn síyàn bóyá wọ́n ṣàṣìyàn pé ó wà. Islam ní ìgbàgbọ́ Islam níbẹ̀ ni pé kúlílá ìsìbànà ilá máa ń kàtàbọ̀ làwọ̀. ìgbàgbọ́ Islam ní pé tí wọ́n bá ṣàṣìyàn tó bá jẹ́ ọlọ́sọ̀ pé yóò jẹ́ lásìkò yẹn ni, tí wọ́n bá ṣàṣìyàn tí ò bá jẹ́ àdáwò kò ṣẹlẹ̀ kọ́lọ̀ bá má mọ̀ sí. mo ní ejò tí ó wọlé yìí òun wá ń tiẹ̀ ní a sì ti pa ó sì ti lọ nínú yàrá mi. mo ti rédíò òkò ọ̀rìn wá ni bí wọ́n bá ran wá òṣìṣẹ́ jẹ́ èmi ti pa ó tún kolóńgbò látún retí báyìí. ẹ má pẹ́ ẹ jẹ́ kó tètè dé. téèyàn bá ti ń ṣàdúrà kò sí kan tí wọ́n lè ránṣẹ́ lójú oorun kò ní mú ẹ. òun mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nírọ̀lẹ́ yìí ẹ bá mi wá àfa alálùkọ́ aládàlú irọ́ tó pọ̀ mi kó wá sọ pé ayé o gbọ̀ngbà ayé ni mo wà yìí o èmi ò mẹ́ni kankan má fa ayé nígbà o wá sọ. mo wá rà fún ọmọ kékeré kan ní àná tóun náà ń jábàtà ẹ ọmọ kékeré ọmọ tó ti bí ọmọ 16 years old lọ. kí lè fẹ́ sọ Islam báyìí dáná? kí lè fẹ́ sọ Islam kí lè fẹ́ sọ dáná? ọmọ kékeré tó wá ń bú àwọn ẹgbẹ́ rẹ̀ tó ń bú àwọn ẹgbẹ́ yẹ àwọn tó yẹ pé àwọn àlùhùlà mọ́ wọ́n tó tẹ̀lé àbíyá yìí àwọn tó yẹ pé àwọn lẹ́ni tó ń gún àwọn ànábì Ọlọ́run ọwọ́ ń sọ bàtàbàtà sáwọn ẹni Ọlọ́run ọlọ́màjọ́ nìkan gun re o ọ kéré sí èjì ẹ̀ yìí. ọmọ tí mo bá mi ìmọ̀rúkọ ẹ̀ òun ni wọ́n ta síta lánàá àti nígbà ń jẹ tàbí àárọ̀ àná àbí kíní kan tó ń sọ̀rọ̀ báyìí ọ kéré sí èjì ẹ̀ yìí kéré sí. mo fẹ́ ẹ jẹ́ ká yẹ ọkàn àwọn èèyàn kúrò nínú ẹbọ. Islam dúró ẹ̀sìn aláfíà ní Islam. ẹni bá fẹ́ ṣe Islam kò ní máa jó oògùn ní gbogbo tó ti jẹ́ black kò bá jẹ́ black. Islam ò fẹ́ rárá, ẹ̀sìn funfun ni, ẹ̀sìn tó pure ni, ẹ̀sìn tó dá dúró ni. àkídà rẹ tó bá ti fẹ́ di Islam ọ̀la àkídà kí ló pẹ̀lú àkídà òun náà ní gbàgbọ́. àkídà ló sí lára owó àfa alálù Qur'an àfa aládàlú àkídà ò sí lára. bákídà bá wà lára rẹ èyí tẹ́mi ń wí lẹ́nu ìwọ́gùn máa kì mí lẹ́yìn ni. wáyé tó ṣe kí ni ọ̀rọ̀ tó mọ̀ yín sọ òun lọ̀rọ̀ ṣe bọ́ tọ́pọ̀ ní tìrà ńlẹ̀ gbogbo èèyàn fàtí wá yẹlẹ́bọ káàkiri ọlọ́kọ́ làwà lọ́wọ́ yín o. ọba tó fọ̀nàmọ̀ mí ọlọ́run bá mi fọ̀nàmọ̀ yín o. ìmọ̀nà ló bá mi èmi rí díwọ̀nù láì Abdulrahim ayé nígbà ìmọ̀nà ló bá mi lẹ́nìí ni mo fi jáde. ẹ wá ń polówó pé Ṣítù ti gbówó fún o ó gbé kinní kan fún o ó gbé wàláhì nílà káyì orí yín ò tiẹ̀ pé rárá. ẹ má kémi ìbú èbú látàárọ̀ orí yín ò pé rárá bẹ́ẹ̀ bá nílà káyì dẹni máa wí ikú wí ikú tó jìnnà bá ti tó èyí sọ náà wẹ́ẹ̀ tó máa sọ̀kọ́ tó gbé òtó. àbámọ̀ dánásẹ́ nínú ẹ̀sìn Islam ẹ̀ṣẹ̀ ní wáyé tó máa sọ̀kọ́ tó gbé òtó wọ́n dẹ̀ pé lálẹ́ Qur'an ìjọ ṣèwádìí ọ̀rọ̀ náà kí wọ́n nífà ní kí ó tọ́ kétọkọ̀ kí ó kàlẹ́ lásán tí kò wúlò fún ẹ ọ̀kéwù ni kò wúlò lótójú ìnà Ọlọ́run lótójú ìnà kìtàbù láwọ̀ kìtàbù súnà èèyàn ń kí ó kò lónìí náà
bẹ́ẹ̀ náà làfáà kan sọ pé kíní kan ohun ẹ̀ ṣe jẹ́ dàbí o àmọ́ àwọn tí wọ́n ń ṣe òun ò takò wọ́n máa gbọ́rọ̀ takò wọ́n ẹ̀yin náà ṣe nìyẹn náà ẹlẹ́sìn jẹ́ dàbí o ẹ̀yin èyí ṣògùn fún yàn o àmọ́ àwọn tí wọ́n ń ṣe o takò wọ́n o máa gbọ́rọ̀ dìdìrìn sọ̀rọ̀ nìyẹn ṣá mọ̀ pé gbólóhùn yẹn tún jẹ́ kí bàjẹ́ máa gbilẹ̀ sí ni àbí wọ́n fún sálárì lẹ́yìn ni tó bá ń fún sálárì lẹ́yìn jẹ́ gbogbo ayé gbọ́ náà jẹ́ gbogbo ayé gbọ́ pé wọ́n fún sálárì ni o àwọn jẹ́ dàbí o oṣù tó wọ́n fún mi sálárì o tẹ́ bá lọ lé wọlé àwọn afáàníṣì tí mo wí àwọn jẹ́ dàbí bá àwọn kòkò lẹ́yìn ìkùlé wọn tí wọ́n fi ń jó oògùn ọmọ odó tó bá fi ń jó oògùn ọmọ odó nílé àfáà afọlá takìlù tẹ̀sí lákàì rárá ní lákàì ká èmi ti dẹ́gbọ́n kí ni wọ́n náà lọ lè dànù àfa aládàlú yìí lọ lè dànù nígbà tí mo sọ̀rọ̀ níjẹta wọ́n ní ẹpọ̀nẹ́ tí ń gbọ̀n jólójóló ọ̀lẹ́ jáde mọ́ ọ̀sẹ̀ jáde wá bá mi ṣèbọ́tọ́wọ́ ní màlìkùrà jáde wá bá mi orí ò pé rárá tí wọ́n bá wù ọmọ àlè ní irú àná yẹn ìwọlé ọkọ̀ jáde wá bá mi pẹ̀lú kéwù rẹ̀ tọ́ kémi wá fi kéwù tèmi náà kí n wá fi borí ẹ mọ́lẹ̀ súnà lèmi sọ́pa rẹ̀ yìí náà à ń sọ̀rọ̀ súnà nígbà tó kéwù tó lò pẹ̀lú súnà kí wọ́n fẹ́ dùgbọ́ ọkéwù kò yọ lọ́ra rẹ̀ ọmọ iye èèyàn tí ń wẹ̀ káàkiri àgbáńlá yìí tẹ̀ sí lọ́nà ni àlùkò ìnílẹ̀ yìí bẹ́ẹ̀ bá ní sọ̀rọ̀ kàlùkùrán wà máa gbọ́sẹ̀ fáwọn èèyàn àní gbọ́sẹ̀ kúrò kẹgbẹ́ kùránì sí kẹgbẹ́ kùránì sí òun la sọ fún yín wà máa gbàlùkọ́ lọ́wọ́ èèyàn máa gbé ẹbọ fún wọn gbàlùkọ́ lọ́wọ́ wọn gbẹwẹ fún wọn Islam ò kọ́ wa bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká ṣe Islam bọ́lá tó fẹ́ ká ṣe nígbà tí àná Muhammad sàṣálá tó wọ Mẹ́kà tó dìde tó gbéṣẹ́ Ọlọ́run jáde kí ni ìkẹta ló fi fẹ́ gbà kó lọ́wọ́ àwọn èèyàn tó ju ẹbọ lọ ṣírìkù yìí náà ni òun làbẹ́ bí fáìtì títí tí wọ́n fi lọ kó nílùú Mẹ́kà tó fi gba Mẹ̀dínà lọ sallallahu alaihi wasallam gbàgbé ni àbí ọ̀n kẹlẹ́ ló Kùránì nílà káyì ìpẹ́tọ̀ bọ́ làbẹ́ bí wá pa láyé kí lẹ́bọ̀ tó wá pa àwọn ń bo òòṣà àwọn olóṣèlú ni wọ́n ń ṣóògùn Ànábì sì gba Mẹ̀dínà lọ ó lè kọ́ntínú iṣẹ́ Ọlọ́run balẹ̀ tó ran kó tó wá padà sí Mẹ́kà Abu Sufyan kàdísì rẹ̀ ni tánàbí sọ pé man da ala baytullahi fa huwa amin wa man da ala baytu Abu Sufyan fa huwa amin Ànábì nígbàtí tó di ogun tó dìgbà fatu Mẹ́kà Ànábì ní ẹni báyìí lè wọ Káàbà tẹ́ bá ń lé tó bá ti lè wọ Káàbà báyìí Ànábì nípa ẹlẹ́yẹ ó ti dẹ́ni fọkànbalẹ̀ sallallahu alaihi wasallam Ànábì wa man da ala baytu Abu Sufyan fa huwa amin Ànábì tẹ́ bá lẹ́yìn bọ̀ báyìí tó bá ti lè wọlé Abu Sufyan ó ti dẹ́ni fọkànbalẹ̀ nìyẹn Abu Sufyan ẹlẹ́bọ̀ máa ní ó dídú ogún ọdún ló fi bá ní Muhammad jagun sallallahu alaihi wasallam Abu Sufyan máa ní ẹlẹ́bọ̀ máa ní ṣé wọ́n ṣe bọ́ tó Abu Sufyan ni ìwọ tó ní làákàyè tó nírònú yìí tó wá ń sọ kẹtàkàtì fáwọn àfẹ́ ní Ọlọ́run ọ̀rọ̀ ṣe fáwọn àfẹ́ ní Ọlọ́run oríire òpé ni ẹ̀rọ ṣe fún àwọn bàbá wa Sheikh Imran àgbòjílẹ̀ Ọlọ́run kò dábàá special ni Ọlọ́run kò dá àánú Ọlọ́run bá wọn náà ọwọ́ tí wọ́n ránṣẹ́ bàbá Kàmọ̀dù dídá Àjàlá nínú Èkó ń bẹ̀ yẹn ọwọ́ ránṣẹ́ sí wọn ẹ̀ṣẹ̀ lákàyè ni ṣèbí kí ó làwọn yìí náà ké kí ó ní wọ́n kàn kúta súnà gẹ́gẹ́ lọ́nà ẹ̀wọ́n ránṣẹ́ àwọn afẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àwọn tó bá jáde súnà tẹ́ ẹ̀ wá bẹ́ ṣe pàbídíà èyàn pàbídíà ni kí ni Ìsìlámù tá à ń ṣe tá à ń fi ẹbọ wọ̀ àníká ayébọ̀ kó nínú Ìsìlámù òun là ń sọ fún yín ìwọ wá bọ́ síta ọwọ́ rẹ̀ lẹ́rọ àwọn ológbò sẹ́mi àwọn tí wọ́n kéré sẹ́mi lóhùn èyí tí mo ń sọ yìí wọ Abu Sufyan tí mo mọ́ ìdísí ọlẹ́ẹ̀kan yìí ẹlẹ́bọ̀lẹ̀ Abu Sufyan ó rò bí Ànábì fẹ́ gba pósì wọ́n òun lọ́wọ́ ni nígbà tí wọ́n wá ń láwọn èèyàn gírì tí wọ́n ń wọlé Abu Sufyan báyìí wọ́n àwọn èèyàn ò léwọlé wọ́n rí pé Ànábì wọ́n rò bí ó fẹ́ gba pọ̀ mọ́ mi lọ́wọ́ ni Abu Sufyan ó padà wá di Islam Abu Sufyan ó padà wá di Islam gbogbo ẹbọ oúnjẹ ní àwọn jàgídíjàgan òòṣà Abu Sufyan ó wà lọ́lẹ́ dànù ó di Islam wo bá Abu Sufyan bó ṣe gba Islam lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam
àṣepàǹtí tí Abu Sufyan dànù níjó ní ó wá lọ lérí sọ́sọ́ wọ afárá lálẹ́ Quran ìwọ afárá dàlú àwọn oògùn tó Abu Sufyan dànù níjó ní ọ̀rígbọ́dọ̀ tó tún dé sí ó jẹ́ kí wọ́n tún ẹ̀wẹ̀ sínú Islam ọ nílò kí wọ́n wẹ̀ sínú Islam Lukman ọ nílò rẹ̀ èmi mò ń bọ́ sọ̀rọ̀ èmi lèmi ń bọ́ sọ̀rọ̀ wọ́n lẹ́pẹ̀rẹ́ tí ń gbọ̀ jòròjòròjòròjòrò nígbà tí mo sọ̀rọ̀ ń jẹta ọ̀ọ́lẹ́ sì fọ̀ mọ́ wọ́n lẹ́pẹ̀rẹ́ ń gbọ̀ báyìí ní gbòdògbòdògbòdò ọ̀ọ́lẹ́ làákàyè ẹ jẹ́ tó o bá níṣẹ́ lọ́lẹ́ wọ́ṣọ ọ́fíìsì ṣe bọ́ lọ skul ọwà educated lọ́lẹ́wé náà kọ́ lọ skul lọ́lẹ́wé èèyàn lọ́lẹ́wé ni ọ̀ọ́lọ́lẹ́ lọ skul ọ̀ọ́lọ́lẹ́ ṣiṣẹ́ ọ́fíìsì wọ́n máa dé táì mọ́rùn báwọn aráàlú òyìnbó ọ̀sẹ̀ pẹ̀pẹ̀ sọ́ọ́dì gidi mo dẹ̀ sọ ní àná pé èyí tẹ́ ń dálé kéwúlẹ̀ bí àwọn olóyìnbó bí wọ́n ti ń dá ilé ìwé lẹ̀ ọmọ nípa technical school technical Arabia school náà ó jẹ́ kó wà gbogbo ìtẹ̀wájà fún àlàńlá tẹ̀lé ẹlẹ́dẹ́sà kéésì ọ̀rọ̀ tí mo sọ yìí o mẹ́sàgì lélẹ́yìí o fẹ́yàn fún àlàńlá tẹ̀lé mọ́tò kàsí láńlá technical Arabic school ẹ jẹ́ ká dálẹ̀ sínú Islam eléyìí táwọn afọwọ́ àwọn jáde táwọn ọmọ olùlẹ́kọ́ látàárọ̀ tí wọ́n lọ lẹ́kọ́ Al-Qur'ani tí wọ́n ká hadith tí wọ́n kọ́ náwù tí wọ́n kọ́ sọ́rífù tí wọ́n jáde èyí tó lè tọ́ mọ̀ fún lè máa lálàgbá káàkiri tí wọ́n máa wá ewé ẹ̀yìn lóbe kiri tí wọ́n máa wá ewé àdúgbò ìdá kiri tí wọ́n máa wá orí ànágbá káàkiri tí wọ́n máa wá òkè táyé káàkiri eléyìí ẹ̀jẹ̀ jẹ́ kó máa dá sínú technical Arabic school èyí ló fi ń dá wọ́n fi ń yẹ pé Islam kò ní ṣe pẹ̀lú kí tó ń pè ní ẹbọ ọkọ̀ lè kọ́ ayọ̀ pé tọ̀ kò sáfún ní ìfẹ́lẹ́bọ ẹ máa lè kú lórí ẹbọ kò ní láfún ní ọlọ́wọ́ bá gbà ṣé wọ́n fẹ́ kú lórí ẹbọ ni tí ẹ wá rẹ̀ yìí tẹ̀ ń tẹ̀lé àfa alálùdé wọ̀lá ó ṣì yín lọ́nà ni o ó ṣì yín lọ́nà gidi gan ni o tí ní yín dùn tó ní yín wú tẹ́ bá ilé bábẹ̀ kú ẹ lè wọ́n Ọlọ́run o tẹ́ ẹ bá ilé bábẹ̀ kú ẹ lè wọ́n Ọlọ́run o tá a fa kan náà ń pè sórí programu ẹ pé kíní kan ìníwá nìyẹn ó tẹ̀ ń pe kéwú lẹ́nu ó ṣe kíní kan orí ẹ̀ ò pé mi mọ bàbá yẹn tó ṣe pé òun máa ráwọn ọmọ tẹ̀wọ́n náà pé kí wọ́n tẹ̀ bọ́ sí kíní ọ̀dídìdì rìn ọ̀ràn àwọn ọmọdé bí wọ́n ti máa lọ kéwú ọ̀fẹ́ mọ̀ káwọn ọmọ ẹlẹ́ẹ̀bú orí yín ò pé ṣé ibi tí wọ́n tó ká máa lọ kéwú sí nìyẹn ni a ní kẹ́jẹ́kẹ́jọ kọ́nùpọ̀ ká lé bídíà kúrò lè pátápátá kó wá kù Islam àti sunna òun lè sọ fún yìí náà gbogbo àwọn èèyàn ti gbá tán ẹgbẹ́ yẹn ní òkè òkun ẹ̀tún gba àwọn Nàìjíríà àbá ẹ má yẹ ká gbá àwọn èèyàn mọ́ ẹ má yẹ ká gbá kí mo pé àwọn èèyàn mọ́ ẹ má yẹ ká gbá wọn mọ́ ẹ má yẹ ká gbá àwọn èèyàn mọ́ rárá ìmọ̀ gbá àwọn èèyàn àdánwò ni tẹ́lẹ̀ wọ́n ní pé gbogbo táwọn ṣe láyé ṣe àlọ́ nífàbọ̀ fún Ọlọ́run á fi ààbọ̀ rẹ̀ fún Ọlọ́run bó bá ṣe eré ṣe eré àlọ́ lè jíṣẹ́ fọ́nà balẹ̀ ọjọ́ kan àìmọye àáfà tó ṣògùn fún yàn nísìn tó ti pé ó ń sá káàkiri ni àìmọye àáfà tí wọ́n ṣògùn fún yàn tí wọ́n ń sá káàkiri ó ń sá kiri ni àìmọye wọn tí wọ́n ń sá nígbà tó gùn bá jẹ́ ọmọ pé ogun tá à ń ṣe yẹn tíráyọ̀ lọ́kì ogun ọ̀ẹ́ ṣògùn fẹ́ lóbi báyìí kò ní jẹ́ ọ̀yá tí wọ́n ṣe mi sọ́ọ́rí èyí tó jẹ́ yẹn tètò ń bá ní sùúrù ni oore tí ń wọ̀ yóò tẹ̀ lọ́wọ́ ẹlẹ́dẹ́ tẹ̀sẹ̀ mo sọ fẹ́ èèyàn mo sọ títí máa kàn jọ ni pé ó ní pé kí n ṣògùn fún mo ní kó ní sùúrù ọtún wa Allahu Akbar kibira mo sọ sórí tó ń jò ní kọjá ẹ̀yin tọ̀lọ̀ ní bá wọn ẹ má nádọ̀ wọn mọ́ ẹ má ẹ̀kọ́ sí lọ́nà mọ́ ẹ bọ́pọ́sẹ̀ lásì kẹlọ̀ lé bí ọlọ́mọ fúnra yín ọlọ́bọ̀dà yín lò tó ní díẹ̀ yìí ìwà àfàlà Kùránì mo fẹ́ kọ jáde wá rí pé ọ̀rọ̀ tí mo drop yìí kò ju 8 minutes lọ mi ìfẹ́ làágùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ rárá níbo ni ànábì ti ṣe jálàbí rẹ̀ tí wọ́n ń fún yẹn ní àṣejẹ tí ń wo tẹ̀sùbà tí ń wo iyẹ̀pẹ̀ àbí tó ń wo omi tó fún lọ́ṣà àwúre tó bá rí mú jáde àfàlùkà máa fẹ́ ní 100,000 naira kúrò náà fi sápò kọ̀ wá di súnà dùn fa téèyàn bá ti ṣe súnà àdánwò ni o tọ́wọ́ ṣe súnà ọtí dẹ́ni dùnú àmọ́ ìṣe súnà àdánwò ló jẹ́ fún ọ tí kéwù náà ni tọ́ bá kéwù dáadáa ọ́ di súnà ẹbẹ̀ ni ìmúṣọ tọ́ bá kéwù tí kéwù rẹ̀ bá kúná ọ́ di kí ni yẹn ọ́ di súnà kéwù rẹ̀ tí kúná lọ́ọ́ fi ṣe súnà sáwọn tí wọ́n ṣùgbọ́n sí wọ́n kú ni bàbá kàmọ́dé dúró ìjàlá bàbá yẹn ṣe ń bẹ láyé dì sí ọlọ́dẹ bàbá yẹn gùn pẹ́ ṣé kankan ṣe wọ́n ni
sheikh mọ́lánà abdulmajid ẹlẹ́hà ṣé kankan ṣe ni ìkankan ṣe wọ́n gbogbo bí wọ́n ti ń lé wọn ni wọ́n ń ga sí dáradà wọn ń ga sí lọ́dọ̀ Ọlọ́run ó ń ga sí lọ́dọ̀ Ọlọ́run ìwọ náà ò ṣe papọ̀ mọ́ wọn kí wọ́n náà padà débi gíga ọwọ́ ń sọ̀rọ̀ fatafata torí díẹ̀ yìí ó dọwọ́ ẹ mo bẹ́ẹ̀ bá sọ́nà wa ta'ala Ọlọ́run mi yóò bá mi fọ̀nà mọ́ ẹ o àfọlàlù Kùránì Ọlọ́run yóò fọ̀nà mọ́ ẹ o mo bí Ọlọ́run bá fún ẹni Ọlọ́run bá mi fọ̀nà mọ́ ẹ o ọba tó fọ̀nà mi Ridwan Láì Abdulrahim Adédìgbà Ọlọ́run bá mi fọ̀nà mọ́ ẹ torí tí ì bá ní kúrọ́ ọwúlò fún èmi kúrọ́ ọwúlò fún Islam but ibi tí ọwọ́ ń táwọn èèyàn jí sí ọ̀nà àrámù ni wá padà kó bọ́ sínú ọ̀nà halal ìyẹn gbogbo ló ń dùn èmi pé ọ̀tẹ̀tọ́pọ̀ ọlọ́ọ̀ ní mọ̀ ìmọ̀ tó níyẹn ọ̀ṣùpá bá darí sínú súnà ṣèbí súnà ni ànábì ni ẹ má ṣe ẹbọ òdá ogun òdá ẹ má polówó ogun ká sọ ká máa polówó ogun fáwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì lórí rédíò gbogbo ṣèbí ogun tẹ̀ ń polówó lórí rédíò kò jẹ́ kẹ́ lórí rédíò mọ́ tógun bá ń jẹ́ ó jẹ́ kẹ́ máa sàánú yàrá káwọn ẹ̀kọ́ máa wọlé wá náà ni láì lórí rédíò àìmọ̀ yàfà tí ó bọ̀ sínú ọjà mama salamu alaikum ẹ jẹ́ ká rí yín o àṣekò sí wá rí mi lọ́fíìsì ẹ̀yin ará ọjà bí wọ́n ti wọlé sí bá ti máa wọlé sáwọn èèyàn lára nìyẹn o tẹ̀wáráfà tó kọ̀ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri títí tó fẹsẹ̀ gbálẹ̀ kiri salamu alaikum ẹlẹ́kọ̀ọ́jà rí yín àǹtí wa àyẹ̀dá rí yín dádì alájí mo fẹ́ rí yín ọmọ ìrìnà èké wòlíì àfọ Ọlọ́run èrí náà o Islam àwọn àfáà Ọlọ́run èrí náà pé ìrí náà èké o tẹ́ wàá bọ́ títì tẹ́ máa tàwọn èèyàn lọ ẹ wá rí mi lọ́fíìsì tẹ́ bá dọ́fíìsì wọn tán wọ́n á gbé yẹ̀pẹ̀ jáde wọ́n máa fi ta làpí wọn wọ́n máa rò báyìí ẹ lọ ṣe sàárà ẹ lọ lè ra 20 naira iyọ̀ tí wọ́n ti dì ní o ètò bá ti wá dà délé kẹ́ tu tẹ́ bá ti wá tu kẹ́ mú iyọ̀ yẹn kẹ́ fi para yín báyìí kẹ́ wá dé padà ẹ lọ lè ra ọkà bàbà funfun tẹ́ bá ti rà tán kẹ́ wá tu kẹ́ fi para yín báyìí ẹ bá ti fara wa tán Allahu Akbar àwọn ọ̀rọ̀ tí wọ́n àfitẹ́lẹ̀ bá ń kó lọ́wọ́ nìyẹn àwọn ọ̀rọ̀ lálá tó bá ti wá di lọ́jọ́ kejì wọn ni pé kẹlẹ́ wọn sí títì ẹ máa gbọ́ àwọn wèrè ẹ̀rọ wọn sí títì ṣe pé kéèké tọ̀hún lọ́wọ́ láago kan ọ̀sán bí wọn bá dènà kú omi ẹ̀ tí mo bá lọ títì ní ìdájí tí mo fẹ́ lọ kí náà sọ ó máa ń dùn mí àwọn àáfà àwọn máa wọ́n kábàbà káàkiri gbogbo títì báyìí wọ́n ní oúnjẹ tẹ̀ ń wéṣì ẹ̀ ṣọ́kọ́ fáwọn adìẹ mi káwọn adìẹ mi jẹ́ adìẹ mi fẹ́ jọ kábàbà ẹ máa wéṣì oúnjẹ fáwọn ebi dẹ̀ ń pa àwọn èèyàn torí díẹ̀ yìí ẹ jẹ́ ká jáwọ́ kò mí níbi kan tí ò dalẹ̀ mi sọ fún yín o èmi ti jáwọ́ o wàláì mo ti jáwọ́ kò mí à ń ṣe rádaràdá yìí mo ti jáwọ́ kò mí báyìí ọlọ́jọ́ náà lè jáwọ́ àfáà Al-Kùránì mo ti fún ẹ ní ánsà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó bá rí mú jáde fẹ́mi Ridwan Láì Adédìgbà máa fún ẹ ní 100,000 question mo ti fẹ́ ní question mark mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá rí mi jáde fún mi máa fún ẹ ní 100,000 láti àkáǹtì sínú àkáǹtì tiẹ̀ níbo làwọn fi ti ṣàṣejẹ fáwọn èèyàn tá àfọ̀tá máa kúrò fáwọn èèyàn ẹ jẹ́ ká yẹ kó rí àwọn tá lónìí náà ẹ mọ̀ pé múgùn ni wọ́n mú yín ṣá ìwọ tọ́lọ́ bá àfà tí wọ́n ṣe kan fún múgùn làá mú yín náà ẹ má jẹ́ ká tọ̀ yín tó bá kámilá ọlákẹ́mi fẹ́ ṣe mọ́ ni mi ì bá lọ́ọ́ lé wá kòkòrò àlọ́jà lọ́la fún ẹ ní pẹ́tọ̀ wo àti ṣe rí òun lélẹ̀ kí n máa fún gbogbo ẹ báyìí àwọn àṣejẹ kí n máa pẹ́tọ̀ àní kìíní ìkẹ́ tí mo wọ́n dà kí màá mú evidence àṣejẹ wá lọ́la inṣàlá ìkẹ́ tí wọ́n pè ní àṣejẹ yẹn màá gbọ́ sórí ètò yìí lọ́la pé ẹ wo àṣejẹ rèé àfáà tó bá ti gbé lélẹ̀ fún yín ẹlẹ́bọ ni o àfáà tó bá ti gbé àṣejẹ fún yín ẹlẹ́bọ ni o àfáà tó ń sí gbẹ́rẹ́ ẹlẹ́bọ ni o àfáà tó ń sí gbẹ́rẹ́ sórí ọyàn obìnrin Allahu Akbar ẹsẹ̀ àsìgbẹ́rẹ́ títí ẹ̀tún ti dábí obìnrin kí lè wá débẹ̀ àní ìyún ní kéka kó ń bẹ̀ ànábì ò sí gbẹ́rẹ́ àyìnbá ẹ̀dá máa sọ fún àwọn èèyàn pé àwa àfáà àwa là ń báyé àwọn èèyàn jẹ́ jù táwọn èèyàn ní problem táwọn máa gbé kọ́tẹ́ ká máa gbé wọn lé wọn lọ́wọ́ àwọn máa kọ́tà ẹ̀ṣẹ̀ yìí àwa là ń báyé àwọn èèyàn jẹ́ jù àníkẹ́kẹ́ jọ́bẹ̀ ká fọwọ́ èèyàn sí siratal mustaqim ọ̀nà tààrà kí la fọwọ́ débi pé à ń sógun lórí ọyàn mo tẹ́ pé ṣe ẹ̀gbọ́n ní ìsìn àyìnbó yà fún àtúntò pé wọ́n kó ní ẹ̀mọ́ lọ́wọ́ eléyìí tàṣì lè bá ti tú ni eléyìí tàṣì lè bá ti tú ẹ̀ mọ̀ pé àfẹ́ olóyìn ibú ni
ìlànà tí Islam ń gbà ṣèwòsàn ọ̀tọ̀, ìlànà tí ẹ̀yin wá ń gbà ṣe ni haram. Tó bá di ní ọ̀la màá má pèjú àṣejẹ wá fún kútọ̀ èlé gangan ni haram tí mò ń wí. Gbogbo ẹ̀ tẹ́ ń wò wá látàárọ̀ mo bẹ̀rẹ̀ bá subhanahu wa ta'ala inú ní tọ́wọ́ yìí o, Ọlọ́run yóò san yín lẹ́san. Prógámù yìí ẹ bá mi share rẹ̀, ẹ máa like ẹ báyìí, ẹ máa like ẹ. Súnà ti dé, súnà ti kárí Nàìjíríà báyìí inshallah. Mo mọ̀ pé alálùkùrá yìí náà tó pẹ̀lú aládàádu yẹn yóò padà dálù súnà gbẹ̀yìn náà ni, torí lẹ́yìn alùsúnà kí ló tún kù? Alùbídíà. Ọ̀ nífẹ̀ẹ́ ṣe bídíà láì tọ́ ikú. Mi gbọ́dọ̀ kọ́ ṣe bídíà, mi gbọ́dọ̀ kọ́ ṣe bídíà lẹ́yìn súnà tó ti gbà yìí wọ́n náà dé alùsúnà, lẹ́yìn alùsúnà alùbídíà. Ọlọ́wà ní kẹ́kọ̀ọ́ alùbídíà ọlọ́ba mi fọ̀nà mọ́ alálùkùrá ni o, bá ń fọ̀nà mọ́ o, ọlọ́njọ́ mọ́nà o, ọlọ́njọ́ mọ́nà o, ọba tó fọ̀nà mọ́ mi ọlọ́run bá mi fọ̀nà mọ́. Abẹ́rẹ́ subhanahu wa ta'ala gbogbo àtàwọn ètò látàárọ̀ ọlọ́kọ̀ bá mi sẹ́yìn lẹ́sàn. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi sálámà, ẹ má sálámà, ẹ má sálámà, ẹ má sálámà síbẹ̀, ẹ má sálámà, salamu alaikum, salamu alaikum. Àní màá hàn sàsàrà ànábì jókòó lọ́jọ́ kan kífìyà parí program torí máa lọ kí fáwọn èèyàn nísìn àtọ̀ ní 10 minutes to 7 ní Nàìjíríà yìí. Ànábì jókòó lọ́jọ́ kan ọkùnrin kan wọlé ó ní assalamu alaikum, ànábì ní ó di 10 sallallahu alaihi wasallam. Ìkọ́ tó wọlé ó ní assalamu alaikum wa rahmatullahi, ànábì ní ó di 20. Ìkọ́ tó wọlé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, ànábì ní ó di 30 sallallahu alaihi wasallam. Àwọn sábà ń bí àní mọ́mọ́ lélẹ̀ pé nígbà tí lẹ́ẹ̀kan ẹ ló di 10, lẹ́ẹ̀kan ẹ ló ti di 20, ẹ ló di 30. Ànábì ní ẹnìkan wọlé lẹ́ẹ̀kan ó ní nígbà tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ ànábì ló ń sọ pé assalamu alaikum, ọlọ́run àti pé káwọn màláìkà kí wọ́n kọ ládá 10 lẹ̀ fún. Ẹ wo Islam, ẹ̀sìn tó rẹwà, ẹ̀sìn tó beautiful gan ni. Ànábì ní ẹnìkejì wọlé ní assalamu alaikum wa rahmatullahi, ọlọ́run káwọn màláìkà kí wọ́n kọ ládá 20 lẹ̀ fún 20. Ẹnì kẹta wá wọlé ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, ànábì ní ọlọ́run káwọn màláìkà kí wọ́n kọ ládá 30 lẹ̀ fún 30 sallallahu alaihi wasallam. Sórí jẹ́ program yìí ẹ bá mi sálámà sí, ẹ bá mi share rẹ̀ kó dọ́dọ̀ àwọn ọmọ ogun alálùkọ́ alálùdé kí wọ́n bá yí àdìsúnà kí wọ́n kò ní lòdì bídíà. Gbogbo èèyàn fún ńláńlá mo tún sọ lẹ́ẹ̀kan sí ilé kẹtẹ́ ń dálẹ̀ ẹ lọ lè dá ilé kéwu technical Arabic school lẹ̀, technical Arabic school káfọn àwọn ìṣèdélà bímọ. Gbogbo ẹ̀ tẹ́wọ́n mi látàárọ̀ ọlọ́ba mi sẹ́yìn lẹ́sàn o, gbogbo ọlọ́kùnrin àti lóbìnrin ọlọ́ba mi sẹ́yìn lẹ́sàn. Gbogbo àwọn ọmọ yín pátá ọlọ́jọ́ wọn yára fún Islam, ọlọ́jọ́ wọn yàrá fún Islam, ọlọ́jọ́ wọn yàrá fún Islam. Ọlọ́ba mi ṣe wọ́n ló lo mọ́kálẹ́ fún yín kí wọ́n tó máa ké ọlọ́mọ yẹ kí wọ́n lò nílànà tó máa tako súnà ní Ọlọ́run, torí àwọn ilé táwọn sọ nísìnyí wọ́n kéwú wọ́n fi ń tako súnà ní Muhammad ní Ọlọ́run kọ́ mi fọ̀nà mọ́ wọ́ o. Gbogbo ẹ̀ tẹ́wọ́ látà lọ kọ́lọ́ba mi sẹ́nẹ̀ tán, gbogbo ẹ̀yin tí ẹ ti dúró tì wá náà kọ́lọ́ba mi sẹ́nẹ̀ tán, ẹ̀yin tẹ́tù máa wò tẹ́lẹ̀ lẹ́gbàá tí bá kú mẹ́ta kọ́lọ́ba mi sẹ́nẹ̀ tán. So ìtòrí díẹ̀ yìí mo ti fèsì ọ̀rọ̀ fún àfa yìí, èmi ti fẹ́ lọ lè kírun báyìí torí àsìkò ìrun ti wọlé níbí pẹ̀lú lè kírun. Ọlọ́ba mi gbàdúrà yín o, ẹ ṣeun gan o. Up sooner down bídíà, up sooner down bídíà. Bídíà ó máa lọlẹ̀ ní súnà ó sì máa gòkè, yóò máa dùn la wàrà fáà náà hùmà mọ́kànlá subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk.